Ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára 24 Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Kàyéfì lèyí jẹ́ o. Ìyá ìjọ kó sí àhámọ́ ọlọ́pàá lẹ́yìn tí ìyá àti ọmọ tuntun kú sí ilé ìjọsìn rẹ̀ lásìkò ìgbẹ̀bí. Ìkúnlẹ̀ abiyamọ. Kí ló ṣẹlẹ̀? Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo ló fìdí ìròyìn náà múlẹ̀. Ó ní ẹ̀jẹ̀ kò dá lára obìnrin náà lẹ́yìn tó bímọ tán. Ọwọ́ ọlọ́pàá tẹ ìyá ìjọ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Fọláṣadé Adékọ́lá lórí ikú Jùmọ̀kẹ́ Adésùwà àti ọmọ tuntun nílé ìjọsìn rẹ̀. Ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun níbi tí olóògbé ti bímọ nílé ìjọsìn ní Òkè Àró, Àkúrẹ́ ní Ondo. A rí gbọ́ pé ní kété tí wọ́n bí ọmọ náà ni ó kú o, tí àbúrò olóògbé sì fi ọlọ́pàá gbé ìyá ìjọ. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo jẹ́ kó di mímọ̀ pé àwọn ti fi ṣìkún òfin mú ìyá ìjọ tí ìwádìí sì ń lọ lọ́wọ́. Ẹnìkan nínú ẹbí olóògbé tó sọ̀rọ̀ ṣùgbọ́n tí kò láǹfààní láti dárúkọ rẹ̀ ní ẹnìkan láti ilé ìjọsìn ló pe ẹbí olóògbé wípé ìyàwó rẹ̀ bímọ tí ọkọ olóògbé sì pe ẹbí kan tí wọ́n dìjọ lọ sí ilé ìjọsìn náà. Ó ní nígbà tí àwọn débẹ̀ ọmọ ti kú, ìyá wà lẹ́sẹ̀ kan ayé tòun tọ̀run nínú àgbàrá ẹ̀jẹ̀. Àwọn súré gbé lọ sí ilé ìwòsàn tó súnmọ́ wọn ṣùgbọ́n wọ́n kọ̀ nílé ìwòsàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ kó tó di pé wọ́n padà gbà á níbi tó ti ń gba ìtọ́jú ní ilé ìwòsàn tí wọ́n lọ kẹ́yìn. Ó ní àwọn sì padà lọ láti lọ gba òkú ọmọ náà ṣùgbọ́n àwọn bá òkú ọmọ náà nínú yàrá kan tí kì í ṣe yàrá ìgbẹ̀bí tí ibẹ̀ sì dàbí ibi tó mú ìfura lọ́wọ́ bí kàyéfì bákan. Ìdí nìyí tí àwọn fi súré lọ sí àgọ́ ọlọ́pàá láti fi ọlọ́pàá gbé ìyá ìjọ tí àwọn sì gbé òkú olóògbé sí ilé ìgbókùú-pamọ́sí. Tó kì í dùn kó pọ̀. Àníri jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti ìkànnì Jígí Alára 24 Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Mo ń ròyìn ní ẹ̀ka ìpínlẹ̀ Èkó ti Jígí Alára. Ẹ bá wa subscribe. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.